Ipo kipo talua láyé o amadúpẹ́. Àyíkáyé talua nílé ayé o amadúpẹ́. Oore t'Olúwa fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Oore t'Olúwa ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Ipo kipo talua nílé ayé o amadúpẹ́. Ipo kipo talua láyé o àyíkáyé talua nílé ayé o amadúpẹ́. Oore t'Olúwa fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Oore t'Olúwa ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò. Ipo kipo talua nílé ayé o amadúpẹ́. Ipo kipo talua láyé o amadúpẹ́. Àyíkáyé talua nílé ayé o amadúpẹ́. Oore t'Olúwa fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Oore t'Olúwa ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò. Ipo kipo talua nílé ayé o amadúpẹ́. Ipo kipo talua láyé o ká máa dúpẹ́. Àyíkáyé talua láyé o ká máa dúpẹ́. Oore t'Olúwa fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. We don't cherish what we have. That's a problem in this country. Ó pọ̀ jù bí
ọmọ òtẹ́rí máa yù báwo. dúró ń tẹ̀jáde kí ni wọ́n mọ̀ pa bọ̀ olóńsọ̀rọ̀ Arsenal àwọn ọmọ kéékèèké. tí n bá sọ̀rọ̀ bọ̀ wàá jókòó ni wàá jókòó sọ́kà Arsenal sọ́kà gidi nǹkan tí máa gbà ìyá ẹ̀. ọ̀dẹ̀ sọ́kà ní géèmù àbíkò àní kí nẹ́ẹ̀tì kó mì kó ṣe kí ni kó ṣe. ṣọdẹ Nasir àsọ Nasir nìkan Nasir tọ́wọ́ ọmọ mi pé Nasiru ìyá kí n kò fún nìkan lẹ̀ Nasir nìkan ìyá ẹ̀ Nasiru lẹ̀ Nasiru wọ́n bi tí Nasiru ìgbà ló bẹ̀rẹ̀ sí ní wo bọ̀. ànígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní wo bọ̀. ó yà mú bọ̀ tani first keeper máa yù. Fandasa ọmọ Fandasa wọ́n gbé bọ̀ yẹn. jókòó. wọ́n jẹ́ kí n sọ fún ẹ ní Old Trafford ẹ̀ ń bọ̀ ẹ máa jẹ bàbá láyé. tí Arsenal bá mú ẹ sáré kíbùsù yín ya kí ló sọ. àwọn àlejò ni wọ́n àwọn ọmọ kéékèèké Fandasa. kípa tèmi ń sún àbí kípa mi ń sùn. parí second leg Old Trafford. Nasiru ọmọ mi. màá ná yẹyẹ sí ẹ lára ló ti. ẹ sáré bí kíbùsù yín ya. olùkọ́ àwọn boys olùfín bá máa. lọ́jọ́ kò. ẹnẹ bàjẹ́ bábọ̀ wà lẹ́yìn bábọ̀ ló tra fún owó. mo fẹ́ béèrè bọ́ọ̀ kan Ìdòwú Òtúbùsìn ṣé Arsenal ló ṣì wà. ọ̀dọ̀ wọn ló wà Arsenal. Man U ló wà. Man U ló wà sí Man U ó ti tóbi gan-an. ó ti fọ́ kí ló ṣe. ó ní accident injury. sori wakot ọmọ mi pẹ̀lú Nasir tó bá gbé sáyà tọ́ báyìí tó bá sọ kalẹ̀ ẹ̀ sáré bí kíbùsù ní ya. yes wakot yẹn gangan níbo nìyẹn wà ń sẹ́yìn. ojú òye yìí. lọ́lọ́ Ṣàgámù ló ń gbé tẹ́lẹ̀ kẹ́. Láwánsì. ó ti kó lọ sí Láwánsì. Àpàpà. Wakot is good. tí máa sọ̀rọ̀ bọ̀ wà jókòó ní o. yes. a máa dẹ̀ mọ́ mọ́. hello mi ti kú fún primary school mo ti ń wo yìí. hello wo bí. ẹ bá alẹ́ o tó o lè jọjẹ́ gbé mi lẹ́sìn máa bèrè bẹ́ẹ̀ yẹn. ó ti ń bínú. tí máa sọ̀rọ̀ bọ̀ ó pẹ́kẹ́ ló sọ̀rọ̀ tí máa sọ̀rọ̀ bọ̀ àjókòó jẹ́ òwò àdìlọ bẹ́ẹ̀ lè mú kọ́ bá jù pọ̀. èmi ń bẹ̀ ọmọ pàgbọ́ àwọn sọ̀rọ̀ experience. lọ́jọ́ kọjọ. kí ló ṣe eléyìí ti ya rere o. ọlọ́ máa halẹ̀ máwọn tí kéékèèké. àyíkáyé tá a lè wá láyé o ká máa dúpẹ́. oore tó lù ṣe fún wa. ọ̀pọ̀ jù bí a ṣe rọrọ. nílé ayé mi o. oore tó lù ṣe fún wa. ọ̀pọ̀ jù bí a ṣe rọrọ. Kíkó tá a lè wá. nílé ayé o. Kasali. inú mi máa ń dùn ní gbogbo ìgbà ni ẹni kí nìdí ìdí ẹ̀ ni wípé
gbogbo ọjọ́ tí bá ti rántí pé mo jẹ́ ìyàwó nínú ilé inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún kódà gan tèmi àtọkọ mi bá jà mi fẹ́ ká jà o kíákíá ni máa parí ẹ̀ torí pé mi fẹ́ kú ònú ìdílé yìí. ìyàwó mi. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi ọdún kan kún ọdún bàbá wa lágbára Ọlọ́run wọ́n bá wa ṣe 70 wọ́n ṣe 80 wọ́n ṣe 90 wọ́n tún bá wa ṣe 100 àti jù bẹ́ẹ̀ lọ́lọ́ máa bá wa ṣe lágbára Ọlọ́run. ẹni báyìí o kí bàbá wa bá gé àkàrà òyìnbó ká lè máa bá ètò tó kù lọ. Yes sir. Well, kó tó di pé dáàdì gé cake mọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ máa fún wa ní 2 minutes èmi àti Dọ̀tun fẹ́ bá dáàdì sọ kékeré like a loving father you know. ẹ má bínú a máa padà nẹ́sìn kásá máa dúpẹ́. bẹ́ẹ̀ni káwa dúpẹ́. ẹ máa bá orin yẹn lọ olórí ire dà. àwa rèé o olórí ire. àwa rèé o. Ṣadé sáré lọ wo àwọn kọ́tàǹsì lórí náà ètò bá dẹ̀ ti rẹ́dí kẹgbẹ́ wọn wá sẹ́yìn bíbá ṣùgbọ́n jọ̀ọ́ má yẹ kú jóná. Daddy. Yes. Ní orúkọ mi àti àbúrò mi Dọ̀tun. I wish you ní happy birthday lẹ́ẹ̀kan sí. And this is for you. Dọ̀tun. Bọ́lájí. Yes, Daddy. This car? Yes, Daddy. You deserve more than that, Daddy. Yeah. Thank you. Congratulations, Daddy. Ọmọ á dẹ̀ ṣe jù báyìí fún yín. Amen. Ọmọ á ṣe jù báyìí fún yín. Amen. Àṣírí yín á bò. Amen. Ebi ò ní pa yín. Ẹ ti ní ẹ máa ní sí. Amen. You will be blessed. Amen. You will become a force to be reckoned with in this country. Ní agbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Bọ́lájí, this car, I will drive it. Yes. Yes, it's all yours, Daddy. Camry. That's a good car. Very good. Yeah. Product. Even Camry sings. Yeah. Ipòkípò tá lè wà láyé o ká máa dúpẹ́. Àyíkáyé tá lè wà Kí ni ọmọdé ìṣèrìnrìn náà? láyé o ká máa dúpẹ́. Oore t'Olú ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Oore t'Olú ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò lọ. Ipòkípò tá lè wà láyé o ká máa dúpẹ́. Ipòkípò tá
ọwọ́ ẹlẹ́lẹ̀ ọ̀gá ọwọ́ ẹlẹ́lẹ̀ afa. ọwọ́ olówó àbí kí ló ń pè ẹ́ kí lè tó máa ń ṣe báyìí náà kí lè tó ń dẹ́rù bà mí lóru yìí. wá mi ò dẹ́rù bà ẹ̀ báwo èmi náà ni ọwọ́ ọlọ́wọ́ wọn àwọn bí èèyàn rẹ̀ kò ṣeé fi jẹun àbí kò ló tiẹ̀ fún ara ẹ̀ ẹ̀hún náà nìyẹn báwo ni obi wa pé lọ́lẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ń tẹ̀lé pé yẹmí rí mo tẹ̀lé délé ṣọ́ọ̀bù yẹn ó fẹ́ ra nǹkan wọ́n ti ṣọ́ọ̀bù yẹn pa ó ráyè ra nǹkan yẹn mo kà á fáwọn kí n mú ọwọ́lẹ̀ síbẹ̀ kò tẹ̀ lọ́rùn wọn á jẹun tó dẹ̀ ń báyìí kó bá mi bí ká sọ̀rọ̀ wa ẹ̀ báwo lọ́rọ̀ wa náà àṣọ ti wa. ṣùgbọ́n ọ̀sìn ò kí ń sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tọ́pọ̀lù ẹ̀ tó ti là sí méjì wọ́n máa ronú bí eku àbáyán. kí ni wọ́n rí orí ẹ̀yìn sá farabalẹ̀ o wa èso ní pákéjì o fìyẹn lẹ̀ o ìyàwó mi sí sọ́ọ́lù ìyàwó mi ni. àbá mi fẹ́ wéèrè. orí ẹ̀yìn sá má bínú járe má bínú. ìwọ náà tún máa gbọ́dọ̀ tó ń sọ wo bó ṣe ń insult personality mi ó fẹ́ máa downgrade bó ṣe máa pè mí níyàwó èmi ìyàwó ẹ̀ sórí o kì í sọ̀rọ̀ bí ẹni tó nọkọ̀ rẹ̀ wọ́n máa ronú bí eku àbáyán. wà farabalẹ̀ kí o sẹ́ẹ̀sì farabalẹ̀ tó yẹ kí o ti ń bínú ẹ̀dá ẹ̀dá kó máa bínú báyìí. èyí méjì ò bá forí gbára yín kí ló kan tèmi bẹ́ẹ̀ mi ò tẹ̀ráyè tí yín mò ń lọ ń tèmi. wà á bí sọ àkùlọ̀ àkùnbó lọ́sìn. ọmọ lọ́wọ́ wà á lọ bí ọkọ ọmọ lọ́sìn. òun rọ fáńdù mi náà kí lè fọ gbélé yìí. àpariwo àdúgbò làwọn àdúgbò làwọn pariwo. kí mi lè jàre kó lè jọ òun rọ fáńdù mi náà. àdúgbò làwọn àwọn máa lọ wà. ọjọ́ àwọn wo nìyẹn àwọn wo ìwọ àtàwọn wo ni nbọ wọn wà nbọ wọn sá lọ. ẹ jẹ́ kúrò bíbá ẹ jẹ́ lọ. kí ló pàwọ́ àtàwọn ọmọ nǹkan báyìí nísìn kí ló fa gbogbo wàhálà tẹ̀ ń fa yìí. olórí burúkú ni bọ̀bọ̀ yẹn ọwọ́ lọ́wọ́ àbí kí ló lóun jẹ yẹn jẹ́jẹ́ mi ni mò ń lọ tó pàdé mi lọ́nà tó nù fẹ́ fi tipátipá bá mi lò. kí ló pa yín pọ̀ kí lẹ̀ bá débẹ̀ ìwọ náà wo ilẹ̀ ti ṣú kí ni ìwọ náà wá dé gbòòrò lálẹ́ báyìí. ẹ wò dáàdì olórí burúkú ni bọ̀bọ̀ yẹn o ọwọ́ ọlọ́wọ́ àbí kí náà ti ń porúkọ ẹ̀ bàbá ńlá olórí burúkú ayátọ̀run ni mo ṣe máa ń ṣe nìyẹn òun àtàwọn yòókù olórí burúkú ni gbogbo wọn. ẹ̀yin náà dẹ́n sọ pé kí ló pa wá pọ̀ kí ló fẹ́ pàmì àyè mi àtàwọn olórí burúkú yẹn papọ̀ tí ó bá ṣe pé kọ́lọ́mọ yẹn kó lu ẹlú ìṣòro tó máa ga jẹ̀mí yẹn lọ ṣe bígbà tára yín ò fi yá yẹn ni tó ti àyà yín yẹn ṣẹlẹ̀ tán ní ká lọ wá 10,000 wá ibi tí mo ti sáré kiri jẹ́jẹ́ mi ni òun lónà máa ràn mí lọ́wọ́ tó fi fún mi ní 5,000 naira torí 5,000 naira òun sọ náà sọ pé èmi gbọ́dọ̀ fún òun dandan òun máa wá rèpù èmi lálẹ́ yìí. ká ló bá ẹ sùn ni tó rèpù ẹ tó bá ẹ sùn àdá olómi máa dùn kó rèpù ẹ kó wá fún ẹ lóyún wàá wá gbé ọmọ yẹn wàá gbé sẹ́yìn wàá fọwọ́ kejì fa pure water ẹ wá máa kiri ẹ káàkiri àdúgbò inú mi á dùn tó jẹ́ pé màá gba ìlú báyìí màá máa jó káàkiri nítorí under normal circumstances mo sọ fún ẹ pé time ti lọ nǹkan tó fẹ́ rà yẹn kó lọ rà lọ́la ó ní àfikún rà lẹ́nu ṣó dẹ̀ ti rà lẹ́nu ṣó ti tẹ́. ṣe mọ̀ pé ọ̀rọ̀ ti ti ń tẹ́lẹ̀ kò kí n bá taráyé mu torí ẹ máa ranjú fò ẹ máa ṣe bí ẹni pọpọlọ yín ò kì í ṣiṣẹ́ ẹjọ́ tó bá rèpù mi kí lè rè tó tí ẹ fẹ́ jẹ́ fẹ́yìn kí lè fẹ́ gbà ń bẹ̀ torí ẹ sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ ẹ wá ń wọ̀ mí ẹ̀wọ̀n mi bí ọ̀bọ̀ láńgídé òsì. èmi ló bá wí. kí lè fẹ́ ṣe. ṣé èmi ló bá wí. Òtítọ́ mi ò fariwo wo sórí tọ́lọ̀ ń bá ti ṣe tá a bá ti tà lọ́sẹ̀ tó ń bọ̀ 5,000 tó gbà lọ́wọ́ wàá dáwọ́ ẹ̀ padà fún ṣó ti yẹ ó yá ìwọ wọlé. dadi ṣe nǹkan tẹ máa sọ ń sìn nǹkan tẹ̀yin máa sọ sọ̀rọ̀ táwọn sọ nìyẹn àbí ẹjọ́ tẹ máa tẹ mọ́ sí mi báwọn náà lẹ máa padà gbèjà àtòyìn. pẹ̀lẹ́ ìyàwó ọwọ́. ìwọ náà dákẹ́ ìbágbàlagbà ni ọ́ fi wọ́n lẹ̀. dadi báwo lẹ ní iṣẹ́ lé ni. gbogbo rẹ̀ ọmọ gbá o steering òyì táyà bátìrì bàjẹ́ ìhànà òdúgbò aṣáwọ̀ àwọ̀ ayé gbogbo ẹ̀ mọ́ra wọn náà la fi wọ́ mọ́tò délé gan. ẹ yí mọ. bẹ́ẹ̀ ni o ayé mọ́ ni o. tìbí yẹn ò ní yọ nìyẹn o. ọjà gbọ́kànlọ́ lọ́run bóyá lọ́la yọ̀yọ̀. ká yí mọ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ kú ayé. bágàgà. ìyá yìí ti lọ o. ìgbà ya náà yà. ẹ̀yin èmi ẹ máa
máa bá fàájì yín lọ. yéèkà ìjọ yẹn òbí ìjọ yẹn tí wọ́n fi porúkọ wọn mọ́dọ̀dé jẹ́ kó rí ẹ pé o màá gbọ́ ọmọ ẹlẹ́lẹ̀ mi ṣubú o kàdákàdá o ti gbọ́ yọ jẹ́ ni. owó bend owó tá tún ta. ọmọ Ọ̀yọ́ o lẹ́nu pa ó yà wèrè ni lórí tó máa ń fi gbogbo nǹkan ṣeré mo tún ti jẹ́ ń sìn òun kan lọ fi mí kíyàn. èèyàn tiwa náà ni mo ti rí ti pẹ́ ni ṣó jẹ́ lóòótọ́. òun lọ fi mí kíyàn bá mi mú jàre. jẹ́ òkè tèmi pẹ̀lẹ́ jẹ́ òsì mi tó fẹ́ wọlé síbi tá a tún mẹ́yìn jàre. kówó lẹ́jọ́ orí ẹ̀ yìí yẹn mi ò fún lóhùn òun jagun jẹ fóònù orí kókó orí mi dàrú ni kí ló ṣe é torí ẹ yìí. sọlọ́ọ̀lì burúkú ni ìyá yìí ni ṣé ẹ rí mi lórí ìjókòó ni èmi sì pàjá yàtọ̀ lè wá pariwo wèrè wájú mi bẹ́ẹ̀. gbogbo olórí ẹ má bínú. wọ mi last card mo fi tá yẹn bá o. bínú ẹ bẹ́ẹ̀ jẹ́ kó lórí máa pariwo ń sìn ẹ já wèrè ni. ẹ tí mo tẹ wà lórí ìjókòó kí lẹ́ẹ̀ forí burúkú ta ló jẹ owó nú ẹ̀yin méjèèjì gan ìwọ ló jẹ. bàbá bẹ́ẹ̀ kọ́ a ṣe ń pè lọ ni bó ṣe kówó lẹ̀ ní bàbá. jẹ́ kó rí i pé o ẹ jẹ́ kó rí i pé o ó ti yé. àṣẹtù ẹ máa jáwó mi fún mi bẹ̀ yẹn o ẹ máa jáwó mi fún mi bẹ̀ yẹn o. já lọ 50-50 owó tó kọ́ lọ. ó dá sí ti o. góòdì mi tí mo fi síbi báyìí sìn mi ò rí mọ́ gbogbo àpò mi ni mo ti wò mi ò rí góòdì mi mọ́. o ò rí kí ni. mi ò rí góòdì mi mọ́ gbogbo ara mi mo ti wò mi ò rí mọ́. o ò rí góòdì tó fi sí ìbàyìí lẹ́ǹkan. ẹ wo bí báyìí ẹ má fi mo dákú ṣeré o ṣe ẹgbẹ́ kan tọ́mọ ẹlẹ́lẹ̀ yìí sọ gbogbo kan ní mo gbà mí gbá kàtìkàtì o kí láì forí burúkú góòdì tọ́mọ ẹlẹ́lẹ̀ mi bọ́lẹ̀sì bí ìbáyìí sìn àwa góòdì yẹn àárí. ó máa wà ń bẹ́ẹ̀ mi fúnra mi rí ibẹ̀ ló bọ̀. ó já bẹ́ẹ̀ àbí ni mo kàn tí mo sọ nìyẹn o. ibi kò wà rẹ. ẹ wá fún mi. sí lára mi ibi tí mo bọ́ sílé. góòdì ó kéré gan ó máa ń há sí gbogbo ara wo ibi tó máa ń há sí yẹn bí abẹ́ ló wà. ẹ wà ara yín ẹ̀yin lẹ̀ wà ara yín náà. gbogbo ara mi mo ti wo ibi tí mo fi sí rè mi ò rí mọ́. ẹ wá wọn kí n jalè ń bí wàrà ẹ náà wàrà ẹ. góòdì kéré gan tó jálò bòdì àwọn jẹ́ bèbí ṣé kọ́ ọmọ tó ń ṣe ni. olórí ẹ má bínú ẹ ti ń pariwo wọn jí nǹkan bí náà ẹ̀yin náà wọn jí nǹkan bí. o máa kọjá ìyá rẹ o ti gbọ́ o yẹ ẹ sá ṣàrà yín góòdì ò gbọ́dọ̀ sọnù o. bí ẹ kàn fẹ́ máa dọ̀tí èèyàn ni. adó mi ṣe dúró yẹn o tó bá kúrò bẹ́ẹ̀ máa fọ́gùn mọ́ ẹ lórí wá dúró. ṣé òun ló fura sí i ayé ẹ máa bàjẹ́. àbójáwé rẹ̀ kọ́mú ta ni kọ́nà káwọ́ sókè. ọba fi lè rí góòdì yẹn lára ẹ o ti kú mọ́ wọ́n ti pààyà ẹ̀dá ló ti mọ́. ayé ògbó yín máa bàjẹ́ ni kò sí lára ẹni kọ́kọ́ nu wọn. góòdì yẹn dà ẹ tiẹ̀ dúró bọ̀bọ̀ nu mẹ́tò wá bílẹ̀ kan yẹn tó wọṣọ rẹ́ẹ̀dì yẹn ibo ló gbà. o tọ́ máa ní wá jẹ́ńtù ọ̀rẹ́ ẹ̀dá bó ló wà. jẹ́ńtù wọn bí kú ajalè láti kékeré báyìí mo ti ń bá bọ̀ wọn mo mọ̀ pa kò tó bẹ́ẹ̀. ayé ẹ máa bàjẹ́ ní kí n tẹ̀mí pẹ̀lú trust èèyàn. ọba kò jẹ́ ṣe bẹ́ẹ̀ kó lè ṣe kí ni ẹ lórí ẹ pé o ti gbọ́ wo o ya ẹ tẹ̀lé bọ̀bọ̀ yẹn. bàbá ìjà rẹ̀ kò ní ní ọ̀rẹ́ ní jàre. ayé jẹ́ntù máa bọ̀ ẹ̀wọ̀n kan ní sọ́lọ́dọ̀ jẹ́ntù ẹ̀ jẹ́ kàkà mọ́ bẹ̀ wọ́n kan ní sọ́lọ́dọ̀. tó ti yé wọn lè jẹ olúmọ ẹ gbàgbé kì í ṣe wájú mi wájú kò sáyé ẹ wájú kò sáyé ẹ wọn lè jí góòdì ẹ gbẹjú kò sáyé ẹ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ wá góòdì yẹn lọ fún mi èlò kan ní góòdì ọ. wọn náà mọ iye tó rà fún mọ kó mọ. tó hàn kékeré nìyẹn náà ó dẹ fún ara balẹ̀ ó ti yí ẹ lábàá tiẹ̀ rí wa mọ́ta máa ń wọ́n. ipò tá a lè wá láyé o ó ti rí ayé ẹ máa bàjẹ́ ni torí tiẹ̀ la ṣe pínra wa pé ẹ jẹ́ ká kàn rin a máa pàdé ẹ̀ ṣáá ni. ṣé o ti gbọ́ kàn máa wò mí bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn máa wò mí kó lísìn dáadáa ìgbà tí ìyàwó tí a máa ń wa tó máa kúrò ńbẹ̀ yẹn o ò tí ì débẹ̀ ṣé o get bọ̀ nígbà tí ìyàwó tí a máa ń wa lọ tán ó padà débẹ̀ gbogbo time tí àwa ń ṣe rí ọwọ́ ta máa ń ṣe yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé gbà yẹn ni gold táwọn wáyé ó ti débi ọ̀dọ̀ ẹ ó kàn mú sọ́sápò èmi ò sọ pé ó jí mi sọ pé ó jí ó kàn rí orí ẹni kò ṣẹ̀ṣẹ̀ ń bì yẹn bọ̀jọ́ torí ọlọ́run gold yẹn bá wa mú jáde kó mú fún wa ká máa lọ. gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò yé mi ọ̀rọ̀ chẹ́yìn ò chẹ́chẹ́ kò yé mi kí lè sọ yìí kò ní mínísítì ti tèmi. tó bá ti wojú mi ó jáwé ni ṣá lẹ́gbẹ̀ẹ́ tá à ń ta bí ẹ ti fẹsẹ̀ gbà sí ẹ lórí wa lọ sọ́sápò àbójáwé gbẹ́jú olóògùn. sọ ṣé ní sápò bá wọ èmi fáwọn mi sọ ṣé kí ni mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi bọ ẹ̀yin náà mọ̀ pé tí bá ti ń bọ̀ láti láìbùrì bẹ́ẹ̀ yẹn ni máa ń yà lọ́dọ̀ yín ṣe bí wọ́n wọ̀ mí ó lè ṣàlàyé fún wọn ìwọ gbọ́ embarrassment yìí náà ni òkè ń fẹ́ kí n jókòó sọ́dọ̀ yìí ti pẹ́ ó ti bàbá mi sọ fún wọn náà. má pariwo
mo ti sọ fún wọn pé ọmọ yìí ò lè jí ṣe ẹ kàn ranjú mọ́ ẹ má ranjú mọ́ ọmọ ọlọ́mọ kò sí ṣe lára ọmọ yìí. ọ̀gbẹ́ni dákẹ́ ẹni ẹjọ́ gbàtàn fún olùkọ́ mi bẹ́ẹ̀ sí orí ọkọ̀ sọ sí o. lẹ́nu ẹ. sọjá wèrè ni tó fẹ́ fẹ́ jùmọ̀ nsìn ṣé o fẹ́ fẹ́ jùmọ̀ ni sọjá wèrè ni tó fẹ́ fẹ́ jùmọ̀ ni tó bá bí ẹja fọwọ́ kan wọ̀nyí tó bá bí ẹja lọ fọwọ́ kan wo wa iṣẹ́ èmi ni wọ́n bá wí pé mo embarrass ẹ. kò ń ṣe bẹ́ẹ̀ mọ́. èmi ni mo embarrass ẹ. explanation. mi ní fọwọ́ kan ẹ káwọ́ sókè kó máa wò mí. Maka kíni ó jí Maka wò mí má sọ nǹkan kan. kí mo fẹ́ sọ̀rọ̀ kí mo fẹ́ sọ̀rọ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ èmi ò jí nǹkan èmi ò jí sólé o ẹ máa wá títí dọ̀la èmi ò jalè rí láyé mi mi ń jí nǹkan mi ń jí nǹkan. kí lélẹ̀ jẹ́ntù kí lélẹ̀ kí lélẹ̀ ibo ni mo ti rí ibo ni mo ti rí ayé ẹ̀ máa wà jẹ́ torí nǹkan tó fẹ́ jíkọ̀ kọ́ lójí torí nǹkan tó fẹ́ jíkọ̀ kọ́ lójí jọmọ ọ̀rọ̀ tẹ̀ òun tẹ̀sí ayé máa wà jẹ́ ni ó yà dìde ó fẹ́ kú ni torí bóyá jẹ́ kó máa pariwo ni ó jẹ́ kó máa pariwo ni máa wà àbí ó jẹ́ kó máa pariwo ni máa wà àbí. jẹ́ntù sọ wọn kó fọ́kọ̀ ó disappoint mi gan so ó ti ń jalè jẹ́ntù dìde kó sì dìde jàre ó fẹ́ ẹ̀yà wèrè kókó bá owó ti kálẹ̀ owó rò pé ó yà wèrè ẹjọ́ ń dọ́gbọ́n ni kọ́ńkọ́ ti kálẹ̀ mi jọ wò wá máa gbọ́ mo sì máa jábọ̀ sun ẹ a sì máa pa ẹ gangan ni ìwọ kan máa wò mí orí ẹ dìde lẹ́jọ́ dìde kó sì dìde jọ. ẹ wá ẹ má lọ ẹ wá ó ní nǹkan kan tá a máa sọ ẹ wá. Ipòkípò tá a lè wà láyé o láyé máa dúpẹ́. Ayékáyé tá a lè wà láyé o máa dúpẹ́. Lábísí bá ń gbómi wá o. Ó pọ̀ jù bí a ṣe rò lọ. Oore tó lù ṣe fún wa. Kí ló ṣẹlẹ̀? wọ́n lọ́wọ́ lọ́wọ́ ni. Akin. Níbo? Ta ló nà? Níbo? ẹ máa bọ̀ ẹ ní ẹ̀ka lọ. Níbo? Kí ló ṣe bọ̀ ẹ máa fẹ́ jẹ́ lọ. Mo fẹ́ kó lé mi ò lè dákọ́. Mo fẹ́ ní mọ́. ó dẹ̀ dùn mí fún bọ̀bọ̀ ìṣá gentle bọ̀bọ̀ yìí gentle. aláì jẹ́ ká tètè gbọ̀nà wa lọ nítorí àwọn tó ṣiṣẹ́ burúkú yìí àmọ́ wọn ó lè jẹ́ pé bí àwọn bọ́ọ̀sì rere yẹn tó ń lọ́kiri ládùúgbò yẹn jẹ́ ká tètè gbọ̀nà wa lọ tó bá nísìn àwọn ọlọ́pàá máa dé nísìn gbogbo ẹni tó bá bá ládùúgbò lọ́wọ́ máa kó èmi ò lè jẹ́ kó kó mi jẹ́ ká tètè gbọ̀nà wa lọ nísìn. ṣó o mọ bọ̀bọ̀ ẹ̀ ládùúgbò ni ẹni tí ń fa wàhálà tí ń sọ̀rọ̀ tó máa rán lọ jẹ́jẹ́ ìrọ̀rọ̀ bọ̀bọ̀ nice ju ká filẹ̀ báyìí lọ gentle. Akin ẹ dákun kí ló ṣe? wọ́n lọ́wọ́ lọ́wọ́ mo fi wá pè yín. Wọ́n nà ń gbọ́ kí ló ṣẹ̀gbọ́n ẹ̀? Dákẹ́jẹ́ ìyá gbọ́ràn ṣé pé bó ṣe mi kò sí èmi lára rẹ̀ mọ́. Bọ̀dá kì í ti kú. Akin. ó dà pé nǹkan tí ń àfẹ́ di bàbá ẹ o. Ẹ dákun kí ló ṣe náà? Oró ikú ti dé. Ọlọ́run ta ni mo ṣẹ̀? Yé ìwọ Ọlọ́run. Akin. Ta ni mo ṣe irú kí leléyìí ìwọ Ọlọ́run Olódùmarè? Ó ti kú. Ó kú àbí? Akin. Bàbá ṣe rí gbogbo nǹkan sọ yìí yàtọ̀ sí tọ́jú orí yín gan àláfíà ara yín
ó ṣe pàtàkì bàbá gbogbo wa la mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí dùn yín gbogbo tó ṣẹlẹ̀ yìí gbogbo wa ló dẹ̀ dùn àmọ́ ẹ gbọ́dọ̀ mọ́kàn náà ni bàbá ẹ mọ́kàn bàbá ara kan tẹ́mi sọ ni o kẹ́ ẹ mọ́ gbà yẹn wá láàyè kẹ́ ẹ máa wá kí n jẹ ojoojúmọ́ lẹ́nu lọ́la lọ́tùnla bàbá tí ń bọ̀ tàbá yìí wọ́n ní kí n wá ní tí yóò ṣẹlẹ̀ ní àgbọ̀n nìkan ló máa kọ́ ṣẹlẹ̀ sí ni ẹ̀yìn kẹ́ sara gírí àti kẹ́ sara gírí ni o. o ṣe mú dúpẹ́ ṣebí ń tó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ àbí kí náà lẹ́ẹ̀ mọ̀ wí fún wa náà ju pé ká mọ́kàn lọ bí wọ́n bá ṣẹlẹ̀ sẹ́yìn náà èbí kí alẹ́ yìí náà mọ̀kàn. a ti gbọ́ wàá gbé kó lọ́kàn. ẹ̀yin ọmọ ẹ̀yin gan ẹ gbọ́dọ̀ mọ́kàn o torí kẹ́ ẹ lè máa bá dádì sọ̀rọ̀ lóòótọ́ nǹkan tó sọ ó yé wa àmọ́ a lè fi yín lẹ̀ náà ká máa wò yín báyìí àfi ká máa sọ fún yín pé kẹ́ ẹ mọ́kàn náà. ìwọ lọ́wọ́ kí ló dé ìwọ lọ́wọ́ kí ló dé sí eléyìí ṣẹlẹ̀ sí wá ìwọ lọ́wọ́. nígbà tí wọ́n wá ń bara jẹ́ báyìí kí ni nǹkan tó fẹ́ ká burú ẹ sí nígbà tó bara jẹ́ tó lè. ó ti tó. ọmọ ayé kí ló ṣe ẹ́ tó ń ké ta ló kú kí ló ṣẹlẹ̀. látijọ́ tí mo ti dé ilé ayé mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń jẹ́rìí ọkàn ni ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn mi lè sùn. ṣé kò ṣe pé problem ti dé mo ṣe rí gangan sì ni pé problem ti wà ìwọ gangan ni last person tèmi máa rò sí pé mo máa bá omi lójú ẹ̀ tó bá sọ pé ayé fẹ́ parẹ́ ó dá mi lójú pé o máa máa rẹ́rìn wọ́n kàn máa ṣe fàájì ẹ̀ lọ ni ó máa mú nǹkan ni kí ló ń sọ pa ìgangan kí ló ṣẹlẹ̀. ọmọ ayé kí èèyàn kẹ́mi ẹ̀dẹ̀ bọ̀ sí nǹkan tí o mọwọ́ tí o mẹsẹ̀ nípa ẹ̀ kẹ́mi ẹ̀dẹ̀ bọ̀ sí. kí ló ń sọ pa ẹ̀ má sọ mí sínú òkùnkùn náà ta lè ní ẹ̀ bọ́ sí nǹkan tí o mọ̀ pa ẹ̀ ta ló kú ta ló ń tì torí ẹ̀ ń ronú báyìí kí ni. Gentle ọmọ Gentle tó máa ń wá sọ́dọ̀ wa yẹn ikú tó pa kò mọ owó kò mẹsẹ̀ ń pa. dákẹ́ jàríà èwo ni Gentle tó ń wá sọ́dọ̀ wa ikú tó pa kò mọ owó kò mẹsẹ̀ mi ò pé nǹkan gidi ló ń ronú lé lórí náà gbogbo alájọ mọ̀ pé Gentle jalè ni Gentle jí nǹkan ni Gentle jí gold abá gold yẹn lápò Gentle náà ṣe ìyá òsì kí ló ṣe dúró ẹ̀ wo abá gold lápò Gentle a mọ̀ pé Gentle ló jí gold ó jí gold ní náà ó dẹ̀ ń pìtì ẹ̀ ẹnìkan tó bá ti jalè ó mọ̀ wípé ó máa pa ni àwọn ò kí ń jalè náà ó mọ̀ náà kí ló tó náà lọ jí gold ó jí ní àdàbà lápò ẹ̀. Gentle kọ́ ló jí. Gentle kọ́ ló jí. èmi mo budọ́ mi ń fẹ́rù sí Gentle lára ìgbà tó ká fẹ́ fún mo fẹ́rù sí Gentle lára mo plant ẹ̀ sí bẹ́ẹ̀ ni. ìwọ ló fẹ́rù sí Gentle lára. mi ni èmi mo fẹ́rù sí Gentle lára ìgbà tó ká fẹ́ fún. ọmọ Ọ̀yọ́ èèyàn rí o lẹ́nu o. ó lẹ́nu pa. kí ni kó lórí burúkú ni ẹ o wá sọ̀rọ̀ ẹ̀rí ọkàn yẹn ló wá pa ẹ́ ayé yẹn máa bàjẹ́ ni so ìwọ gbogbo ni o ṣekú pamọ́ lọ́mọ ìwọ ló jí nǹkan ìwọ ló lè tó dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan kan kò sí ikú tá a lè kú fún yàn kò sí wàhálà táwọn ò lè fà àwọn ò kí ń jalè náà wọ́n mọ̀ náà ìyẹn ni pé ìwọ gbogbo ni ó yẹ kó dáná sun kókò tiẹ̀ fẹ̀yìn tàgbà kó máa kìbọn fún ẹ kókò kú dànù so ìwọ gbogbo ló lè ayi kí ló dé tó lè sọ gbélé tẹ́lẹ̀ káyìn mọ nǹkan tó yẹ kí ṣe ní yẹ kí lọ sọ fún bàbá Gentle ni pé ó ṣe ọmọ yín gbogbo ló jalè o ẹni tó jí nǹkan ni ó ní kọ́ wá dáná oṣù ìwọ ni kọ́ fẹ̀yìn tàgbà kọ́kọ́ máa pa ẹ kó máa jí kọ́ tó máa tún ẹ pa. kí ló rò tó fi jí nǹkan ṣé ìwọ fúnra ẹ mọ̀ pé àwọn òkè ń jalè náà kò sí nǹkan tí a lè ṣe fún yà lè kú fún yàn a lè fẹ̀yìn tàgbà a lè dúró pé ẹ pa lójú wa tó bá bí ẹ fọwọ́ kan ó mọ̀ ká máa dúró tì náà so ìwọ ló jalè ìwọ ló ní burúkú tó jalè ok
kí tiẹ̀ ní mo stop ẹ̀ mo ti mọ̀ nǹkan tí màá ṣe máa fúnra ara mi nísìn máa lọ bá chairman máa wá sọ fún chairman pé mo ti mọ ẹni tó ń jí nǹkan o then gold tabalapo gentle kò kí n ṣe gentle ló jí ìwọ kankan ló jí ìwọ ló jáde máa lọ sọ fún chairman bẹ́ẹ̀ kí wọ́n ti wọ́n lórí oko ọdún máa sọ fún wọn máa sọ fún wọn ó lẹ tí mo kọ́ tó máa ṣe fún wọn máa pa ẹ̀mí ó máa fún wọn máa kú gbọ̀ngàn ní wáyé ọ̀wọ́ máa sọ fún wọn pé olùwà mi ọdún máa sọ máa sọ fún chairman wọ́n máa pé òun lo ìbọn oníbọn nínú ilé ìbọn tó fi ń jáde tó fi rọ̀ máa sọ fún wọn wáyé ọ̀wọ́ ọmọ ayé tèmi ti bá mi báyìí àwọn boys máa lé mi lórí ta. sáà sáà sáà. ayékáyé tá a lè wá láyé o a máa dúpẹ́ oore tó lù ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò oore tó lù ṣe fún wa ó pọ̀ jù bí a ṣe rò. Yes, sir. Welcome, sir. Mo fẹ́ kó Yes, sir. ní mi ò lè dákọ́. Welcome, sir. Mo fẹ́ ní mọ́tò mi ò lè Yes, sir. dání. Again. Ìbànújẹ́ ló ń ṣe Oríṣiríṣi style ní bẹ́ẹ̀ wọ́n tó ní láì dé stroke wẹ́rẹ́ ẹ̀ ti láì ọlọ́run ọba bíi karamani máa yà mọ́ láéláé ni ara tá a sọ ni ṣé ìyá sọ pé lè yóò dùn ẹ̀wọ̀ ìwò sìn bàbá wọ bí sìn AC wà bí nínú bí lásán bọ́ọ̀sì kọ́tà ní AC lọ́wọ́ bí o tí bá ti ra mú ọmọ láti títì yẹn sìn ibi máa mú gbà ní ara wọ bí n bá palẹ̀ mọ́ ìbá pariwo dọ̀la ọ̀kẹ́ ò lè gbọ́ òun á ti wà yàrá bẹ́ẹ̀ ó lè tan rédíò kó máa ka pépà n bá dẹ̀ ní pé ẹ wo Kasali láti tún yàrá mi ṣe o n bá wọ yàrá ẹ̀ sẹ́ mo lè rí 1000 naira kò ní gbà ṣùgbọ́n bó ṣe dáa tó tà ń jẹun ọ̀fẹ́ tó máa fún wa níbi aṣọ kámú lọ lé káwọ̀ ọjọ́ Sunday táwọn bàbá abiṣẹ́ tó máa ṣe dáadáa fún wa tó ṣùgbọ́n tó jẹ́ pírọ́blẹ́mì ní àtọ̀gá ìláyé òní bí alágànà tó máa ń ṣe kéèyàn rí eku kọ́ lọ gbé dọ́gbà rẹ̀ ṣé èkó ìyẹn gẹ́gẹ́ ó máàd ní dọ́gbà rẹ̀ tó bá yìí ṣe kù kí ló kú lára ẹ̀. ìjọ kan mo rántí jọ́ tí mo ní ọ̀gá a máa ní 5,000 láti tún lè ṣe ó dẹ̀ fún mi 15,000 15 ẹ̀ fún mi ní kí n da yòókù nù adẹ̀lá ní di 500 naira ọkọ̀ fún mi lẹ́dẹ̀ times tó kà tó bá ní kọ́kọ́ lọ kà náà fún 3 hours kí n tó wá gba 500 naira ẹ̀rí ilé ayé. obìnrin ló ń jẹ yìí ó máa ṣọ́ọ̀tì gbẹ̀yìn ni kéèyàn máa ta oúnjẹ kó má bójú tó ń jẹ obìnrin tó ti ń jóná báyìí ó bá ibi kọ́ o. ọ̀gá mi ni ó tó ti ń ṣe bẹ́ẹ̀ iná ràn ó kọ̀ ọmọ tí ó tọwọ́ bọ̀ eérú iná ràn. sir excuse me sir ọ̀gá excuse sir ilé máa jóná tó o ẹ sà ilé máa jóná tó o ẹ sir excuse me sir. ó lè ṣòro lọ bá lókè báyìí ó lè yọ ló gba rẹ̀ síyàn. excuse me sir ilé máa jóná tó o ilé máa jóná tó sọ o excuse me sir ilé máa jóná sá o ilé ló fẹ́ jóná sá. Jonathan ilé jóná ní sá. ilé jóná tán. bẹ́ẹ̀ sá mo ń gbóòórùn báyìí mo ń gbóòórùn sá. ẹ sá ilé máa jóná ẹ̀gbá bọ́ọ̀mù ilé máa jóná ẹ̀gbá bọ́ọ̀mù. èéfín ilé. Kasali. Kasali. Yes, sir. Lọ gbé ìgò kerosene fún mi. Lọ gbé ìgò kerosene fún mi now. Go! Yes, sir. Go, sir. Go, sir.
clear mind. táwọn ìbàdàn tó wọn lọ sáró tí wọn máa gbọ́ lẹ́nu àní ilé ń jóná wọ́n sí oúnjẹ ilé ń jóná ẹ̀sùn fọ́tò ẹjọ́ kí ni líǹkì kí ló ṣe bára wọn mu aládùúgbò wa dẹ̀ nìyí nkálukú housing estate nkálukú tilẹ̀kùn ọmọ rí ọ̀gá ló yá wèrè àtàwọn bá gbé gan sí ló pa méjì kò jáde mi báyìí mo bá wèrè gbèrè. ẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ pẹ̀lẹ́. kí wọ́n sà. ẹ má bínú ohun ọ̀dá mọ́. èmi ní Ṣẹ̀san ọ̀rẹ́ Báyọ̀ ọmọ yín. Báyọ̀ tèmi. bẹ́ẹ̀ ni sà. ọmọ tèmi gẹ́gẹ́. ẹ lè dá àmọ̀ náà because akéré gan gbà yẹn. akéré gan gbà yẹn. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ because èmi àti ẹjọ wà ní Dubai. Dubai la jọ wà sà. Dubai. bẹ́ẹ̀ ni sà. ibo gan ó ń bọ̀ ń lé ní next month. ó ń bọ̀ lé lóṣù tó ń bọ̀. Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run. ó kàn lo opportunity pé mi ń bọ̀ ń lé ló ṣe rán mi sí yín sà. ó fi kọ́kọ́ rán mi sí. ẹ má bọ̀. jìbìtì rẹ̀ ládàáyé òye. n ò gbúrò rẹ àṣẹ wọn tó gbúrò ọmọ yẹn Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. kíbi mi máa bọ̀ jọ. jókòó o ṣe gan-an ni. sọ ó ní kí n fún ilé ẹgbẹ́ pizza. ọmọ ṣeun. èmi nìkan tán owó lọ́pọ̀ tó báyìí. láyé mi lábísí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wo ẹ̀gbọ́n rẹ tá a ti ń wá láti ẹjọ́ yìí mo ti rí i. ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni ń bọ̀ nílé tó ṣùgbọ́n parí. ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni. wọ́n ṣe wọ́n. ó ẹ̀ ń tọ́nà wárì wọ́n jọ gbé nìkan náà níbi tí wọ́n wà lọ́nà. bọ́dẹ ṣé o ẹ fi jọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ẹ jọ ibo gangan ni bá mi gbé. wo ẹ mọ ìyọ lẹ́nu lọ bá ń wá tí ó jẹ kó náà bá wa pinnu ayọ̀ yìí ọyọ lọ bá wa tí ó jẹ. ẹ má má ṣe yọ ni èmi ò ní lè jẹ ní tìǹà. ẹ wò ọ jẹ nǹkan kan ọmọ pé ayọ̀ ńlá ló mú wá bá mi ní jẹ àjọ pinnu ayọ̀ yìí. ní time láti tún ẹ má bínú dáadé. o ṣeun o ṣeun o ọ̀kàrẹ̀ o ṣeun. Ọlọ́run mo mọ̀ dúpẹ́ o báyọ̀ náà ló lóun bọ̀ lẹ́yìn tó Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun
ẹ̀gbọ́n ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ fúnra wa àwọn ò lè wà lórí ìjókòó kẹ́ wà lórí ìdúró ẹ wá jókòó kẹ́ wá gbọ́n tá a fẹ́ bá yín sọ àwa náà ṣá ni àbótúkẹ́ lómi lẹ́yìn ọ̀rọ̀ táwa ìbá bá yín sọ tì kò sẹ́ni tó tún lè bá yín sọ mọ́ ẹ wá jókòó. ẹ wá jókòó ká sọ ká máa sọ ẹyẹ dúró yìí ò dáa lókàwá náà dìde dúró ni. All right. bọ́dá ẹ kú rọ̀jú bọ́dá gbogbo tó ṣẹlẹ̀ sí ojú àwa yìí kò dé sẹ́ni tó máa bẹ lọ́wọ́ ọba kí irú ẹ̀ ṣẹlẹ̀ sóhun ṣùgbọ́n ọ̀bẹ gọmọ lọ́wọ́ ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe ọ̀nà àbáyọ olókùn káwá bọ́dá ọlọ́run tẹ̀yìn ilé ìkọ́lá kọ̀ọ̀kan ní ẹni kìíní ẹni kejì ẹni kẹta èyí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé ẹ gbàyàn síbẹ̀ bó bá rìn ẹ lè lọ̀sẹ̀ kan bí ẹ tó kọjá lọ ọ̀hún ẹ tó lọ̀sẹ̀ kan ẹ tó lọ bòmí ẹ tó lọ̀sẹ̀ kan ẹ kò tí gbogbo ẹ̀ pa síbẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àwa náà lòwó lọ́wọ́ ṣùgbọ́n lọ́n káwa náà níwọ̀n bá tiwa débi pé ká lè dàn láàmú bọ́dà n tá à ń bá yín sọ yẹn náà òun náà la ṣe ń bá yín sọ ẹ gbọ́dọ̀ gbọ́. ẹ wo bọ̀dá mi ẹ kàwé pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe kàwé tó ẹ tún yànjú ẹ wo gbogbo àwọn àbúrò lẹ́yìn láti rúbọ yìí mọ́lẹ̀ káàtó wọ́n pé ẹ̀ tí ẹ lè fẹ́ yàwó ní nkí àwọn àbúrò yìí mo mọ̀ pé kò sẹ́ni tẹ́ máa yọ sí tó máa sọ pé òun ò réèyàn láti fẹ́ yín mo dẹ̀ mọ̀ pé oòrùn tó wà lókè yìí ó gbé aṣọ òní nísìn adébíbà kò séèyàn kan tó fún wa lómi wọn sọ pé bàbá ọkọ mi ẹ̀ ń lẹ o ìyá ọkọ mi ẹ̀ kú jókòó wọn fún wa lómi gbogbo ẹ̀ kàn dákẹ́ rọ́rọ́ yẹn nìkan ṣónú léyìí. kò sẹ́ni fẹ́ bomi fún wa àtàní. ẹ wo ẹ fẹ́ yàwó. Okay, that's all right. That's all right. Wonderful. Ká ṣe máa dúpẹ́. àdúpẹ́ àbí. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti ẹ̀ ń dín gbogbo ìgbà. You see, n tí ò yé yín, mo máa sọ fún yín lénìí. Ẹni kí n lọ fẹ́yàwó kí n lọ fẹ́yàwó kí n lọ fẹ́yàwó ẹ̀ ń tẹnu mọ́. Bẹ́ẹ̀ni. Now ǹjẹ́ yìí mọ problem tí mo ní gbogbo ilé ìtẹ̀sọ́ pé mi ò gbóto yín yẹn mi ò lè gbóto yín bí mo ṣe lo ara mi ni mi ò lè gbóto yín àmọ́ bí mi ò ṣe gbóto yín yẹn èmi mọ wàhálà tí mo ní mo mọ ìṣòro tí mo ní ìwọ mọ̀ dẹ́yìndé ìwọ mọ̀ nígbà tí mo ní accident kan about 20 years ago. yọ kò sí rọ́ńbẹ́ mo mọ̀ dáadáa. ó affect mi n tá a dẹ̀ ń sọ yìí ó ṣe mí débi wípé tí mo bá tiẹ̀ gbóbìnrin kan sílé nísìnyí tí n bá gbé obìnrin kan sílé nísìnyí agídí ni mo lè fi lo ìṣẹ́jú kan pẹ̀lú ẹ̀. bọ́dà yóò ṣọ̀rọ̀ ìṣẹ́jú kan yẹn náà ti tó láàrin 30 to 40 seconds tẹ́ bá ti dà ó ti jọ mọ́ gbogbo ohun tó kù wàhálà ni. ẹ wo ẹ̀ẹ̀kan ṣo ó ti doyún. ṣókí ṣé torí ọmọ nìkan ni kinní yẹn ṣe wà ṣé torí ọmọ nìkan ni àbáyé náà kọ́ láàrí yìí kí n gbọ́mọ síbí nísìn kí n gbóbìnrin sínú ilé kí n máa lò ṣẹ́jú kan pẹ̀lú ẹ̀ nínú ilé kó lọ máa lo wákàtí 9 níta àbáyé náà kọ́ láwà yìí ẹ̀dẹ̀ sọ pé ọmọ now tell me mo ti pé 64 going 65 káti ẹ̀ ní ó bímọ kan ní ìsìn kọ́mọ yẹn kó tó lè dá nǹkan kan ṣe fún gbèsè ayé káti ẹ̀ ní tó bá délé ayé tó yahoo ló máa ṣe àìpọ̀ ọmọdún 15 àìpọ̀ ọmọdún 15 rú ọdún 15 mọ́ ọjọ́ orí mi 65 plus 15 70 80 correct 80 sọ fún mi náà tí n bá pé ọmọ 80 years tọmọ kan bá ra gbádá fún mi sọ pátí tí mò ń wọ̀ lọ tí mo ṣe ń látọ̀ títọrùn mi bọ gbèsè ọmọ títọ́ ní ìsìn at 65 for another 15 years no ẹ jẹ́ ká jọ sọ you see mo lọ síbì kan bàbá àgbàlagbà kan ṣẹ̀ṣẹ̀ tún bí ọmọ kan wọ́n wá ń kí wọ́n ní àdúpẹ́ o àbímọlẹ́mọ ní tẹ́kọ̀ ẹ̀dá
ẹ̀rín pa mí mo ní aláìmọ̀kan ni yín kí lẹ mean pé àbímọlẹ́mọ ní tẹ́kọ̀ ẹ̀dá èkó ẹ̀dá yẹn máa ń san school fees àbí èkó ẹ̀dá yẹn máa ń jẹ food ṣé èkó ẹ̀dá yẹn máa ń lọ sí hospital no tell me àbí kí ló ta máa ń tanra wa màá tó wá bẹ̀rẹ̀ sí í ṣe ìnáwó lórí ọmọ kan now títí wọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ tí mi ò ní jèrè ẹ̀ I'm sorry ẹ jọ̀ọ́ ìkànnì ẹ̀ Dẹ̀yìndé ìkànnì ẹ̀ ẹ wo bọ̀dá tí ẹ bá sọ bẹ́ẹ̀ mi ò lè jà yín yàn ṣùgbọ́n Ọlọ́run rínú mi ọmú tá a dẹ̀ jọ mú orínú mi bọ̀dá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan o pé tẹ́yìn bá sọ pé ẹ̀rìn kọjá 80 tọ́lọ́ ní ẹ máa lo 120 láyé ńkọ́ èèyàn Ìdòwú Adélékàn age of 60 something ni bàbá ẹ̀ bí 125 ni bàbá ẹ̀ tó ṣe kù. nígbà tí bàbá ẹ̀ dẹ̀ máa kú yẹn kí ni Ìdòwú Adélékàn ṣe fún bàbá ẹ̀. ó tra ìfìwé nígbà òun gan ló tọ́jú bàbá yẹn jù nínú àwọn tí bàbá gan ti kọ́kọ́ bí. kí ló fi tọ́jú ẹ̀ ṣó ra mọ́tò fún ni àbókọ́lé fún tó bá ra mọ́tò fún bàbá ẹ̀ gan wọn máa wọ́ bàbá ẹ̀ wọlé wọn máa wọ́ bàbá ẹ̀ jáde ni kí ni essence mọ́tò tó ra fún bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ò lè drive ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rọra wà báyìí ṣẹ́rí gbogbo ilé kò sẹ́ni tó ń bomi fún yín ẹni tó ń gbẹ bá ń gbẹ kó lọ sínú fridge kó gbomi ń bẹ̀ kó mu. bọ̀dá àwa máa bá ń sọ tó ń jòdòdò ọ̀rọ̀ ó wá léwìn kẹ́ ẹ gbọ́ ó léwìn kẹ́ ẹ má gbọ́ kódà kó jẹ́ ètì yẹn náà lẹ́nu bọ̀dá tẹ́wọ́n rẹ̀ máa lo 80 tẹ́jú 120 nǹkan kò sí nǹkan tó lọ́wọ́ bọ̀ òní sí ṣùgbọ́n ẹ̀jọ̀ bọ̀dá ọmọ tẹ́ ẹ bá fi sílẹ̀ òun ló máa jogún gbogbo kínní yìí kódà kó tó mọ 15 years àbí 20 years òun ló máa jogún gbogbo nǹkan tó wà lẹ́yìn tí ilé kálukú ti tó lẹ́rù ọjọ́ ọ̀la tí borúkọ yín ò ṣe ní parun òun làwọn bá ń sáré bọ̀dá ẹ fẹ́ yàwó. ìkànnì ẹ mi ní fẹ́ yàwó I will not ìkànnì ẹ Dẹ̀yìndé ìkànnì ẹ Dẹ̀yìndé ìkànnì ẹ ìka èèyàn ni ẹ. ẹ wá ní kẹrù dúdú fọ ẹ máa họra dé egun ogun nǹkan tẹ́ ẹ̀ sọ yìí torí ẹ̀ ń rò mí kò nídìí kẹrù. wo kó má gbẹ̀lẹ́rọ̀ agbọ́lélẹ̀ tó ń bá kọ̀rọ̀ lójú ayé tó lóun ò fẹ́yàwó àfẹ́yàwó fún lójú oorun yóò bá alájọṣepọ̀ yóò dẹ̀ bímọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ẹnu ẹ̀ lájọ wà yẹn àwago ò ní gbà bóun náà bá lóun ò ní. ìbànújẹ́ ò ní dé báyìí. ní ìsorí burúkú ó jíṣẹ́ rẹ wò ó látijọ́ tó ti jíṣẹ́ rẹ nínú mi ti ń dùn ṣèké ní gbogbo ewu ara mi ti tú pátápátá bẹ́ẹ̀ ni ọ̀kàrẹ̀ ìwọ náà ń bọ̀ nílé nígbà lọ fẹ́ wálé. bọ̀dá mi jẹ́ òun gangan lè máa dé nígbà wo. láyẹ̀mí ni lópin ọ̀sẹ̀ yìí ó dé láyọ̀ àtàlàfíà ó dé bá wa gbogbo wa la wà nílé gbogbo ẹ̀ ló dé bá láyẹ̀mí ni ọ̀fẹ́ bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ gbà. hello bọ̀dá mi dadi ó ti kọ́ọ̀tì ẹ bá. kò ní kọ́ọ̀tì gbá fóònù mú bí aró oko gbàǹgbèjọ́ tó bá pè padà máa gbé fún ẹ mi ò lè jọ fowó mi ṣòfò ebi ń pa èmi o. àwọn tí ń dáná lọ́wọ́ ẹ̀wò tó máa ti pè padà èmi fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ń gbé fún ọ torí èmi ní nǹkan ti fẹ́ sọ fún mi. máa gbé fún ẹ ọlọ́run mà ṣe o ọlọ́run jẹ́ ó dé bá mi láyọ̀ àtàlàáfíà ọlọ́run jẹ́ ó kéré oko délé o jẹ́ ó kéré oko délé o.
ṣe gan ẹ ṣe gan ẹ ṣe. Báyọ̀ 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 ọmọ mi Báyọ̀ Báyọ̀ o sì ṣẹlẹ̀ fún mi tẹ́sọ̀ dáa bẹ́ẹ̀. ẹ má bínú sí mi kó lè dá ni. dáa bẹ́ẹ̀. inú mi tó pé mo bá yín láyọ̀ kó lè dá náà. bọ̀dá mi àmọ́ kò dáa náà kò dáa nǹkan tẹ́ ṣe fún ẹ wá fojú wa sọ́nà ẹ̀ kàn gbàgbé wa. Ọláyẹmí aṣáde ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti dé báyìí nsìn àbí gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá ti ṣe gbogbo yín ẹjọ́ tó Ọlọ́run má bínú baby of the house wo ó ṣeé ṣe tó jẹ́ pé tí n bá padà lọ́sìn ẹ̀yin méjèèjì ni màá kó lọ. ọ̀dà ọ̀yà. kó lè dáná yín mú lẹ́tí. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìyá mi ó sọ̀rọ̀ gan. kórè ṣe yí kórè. ó ta ó strong. ó fẹ́ fọ́ mi kàn ní. wà á ti já mi pé wà á délé ìrìn ẹ̀kẹ́ mi gan-an mo kàn tẹ̀bà sórí ìta bẹ́ẹ̀ ò mọ̀ ní ọmọ àbọ̀bọ̀ mo kàn wà lórí ìta àwọn tèmi já mi pé aláyé máa délé èmi gan ṣe ó dà ó ti wá dé lọ́ọ̀dì yẹn ọmọ kí ló ṣẹlẹ̀ ó ti yàtọ̀ gan o àbí bẹ́ẹ̀ gan. anyway ó lágbára ò ṣe yí mi mọ̀ kó ti wá dà báyìí o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàáfíà la dé o ṣàlàáfíà lẹ́bẹ̀yìn náà bí mo ṣe dé ìmúṣẹ̀ dé ni jẹ́ kí n wọnú ilé kí wọn náà tẹ̀lé wa wọlé tá a bá farabalẹ̀ dáadáa gbogbo ayé tó fẹ́ kí n ṣe fún ẹ máa ṣe fún. àwọn ọmọ mi ò kí ń wọlé. ọmọ ṣé wọn já ẹyin látòkè náà wọn yẹn dé báyìí street èmi tẹ́mi kọ́ńtró ẹ̀ lélẹ̀ tí bá wọlé àwọn tẹ́mi tún máa mú lára wọn ti máa kọjá ọmọ yẹn ti mú fèmí kó tó wọlé kí. ó wọlé kẹ wá bẹ adá bàbá gbàgbé kò sílẹ̀ wá. ní sùúrù jẹ́ ó wọlé tó bá wọlé tó farabalẹ̀ tán yóò dá ẹ lóhùn. bàbá gbàgbé òṣì èmi ò sí fún. adá ìjọba ní sùúrù. ẹ pọ̀ mí. Ṣẹ̀san. inú wa náà wo lè lè ìbàjẹ́ lọ. inú fùfù ẹ̀yìn náà ó ti lọ láti ẹjọ́ inú fùfù yìí ò fílẹ̀ tó dà bẹ́ẹ̀ ẹ kí la fẹ́ ṣe nísìnyí. inú fùfù yìí náà ò fílẹ̀ láti gbà tó ti lọ. kí la fẹ́ ṣe. bàbá ọmọ yìí ti bínú jù ó ti bínú jù ṣé rí ní ìta máa ń sọ pé ká máa ṣe pẹ̀lẹ́ torí Yorùbá sọ pé ìwà rere òun ni ẹ̀ṣọ́ ènìyàn ojú tí mo dẹ̀ ń wò yìí ojú tí ò nẹ́mi wàhálà ni. ọ̀gá ọlọ́pàá ẹ wo gbogbo tẹ́ ẹ bá lè ṣe fún mi nínú ọ̀rọ̀ ẹ dákun ẹ ṣe fún mi ṣé ẹ rí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ mi kan tó kù lọ́kùnrin ó ti kú òǹsàkánì mi nísìnyí ó tọdún gbọ́n ẹ wo bí mo ṣe ń rí pé kí n tiẹ̀ rí kó tiẹ̀ padà wọlé náà wàhálà ìṣẹ̀lẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi. ẹ wo ẹ ràn lọ. bàbá ẹ mọ̀ ọ́ tó mo rò pé ẹ lè ṣe bóyá kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ ẹni tí ọmọ yẹn pa ọmọ ẹ̀ kí ẹ lọ bẹ̀ ṣe bí wọ́n sọ pé àdúgbò kan náà lẹ́gbẹ̀ẹ́. àdúgbò kan náà lájọ ń gbé ara àwọn olówó àdúgbò wa ni bá ṣe dọ́dọ̀ rẹ̀ náà wàhálà. bàbá olówó àdúgbò nìkan lẹ́mọ̀ sí. bẹ́ẹ̀ni. èèyàn pàtàkì ní láàrin ìlú ó tún jẹ́ èèyàn pàtàkì sí àwọn ọlọ́pàá. mo gbé. ẹ wò ó tó bá jẹ́ pé kí a fi ọmọ yín sílẹ̀ lóde a máa fi sílẹ̀ ṣùgbọ́n tí ò bá sọ bẹ́ẹ̀ bàbá wàhálà wà. wàhálà wà kò burú ẹ̀dá ṣé mo lè rọ́mọ. kí ló dé ẹ lè rí ọ́fíìsà ń bàbá lọ ẹ tẹ̀lé.
ṣètò ṣe sí mi ìdàgbà láti ẹjọ́ tí mo ti ń retí ẹ ṣé tó yẹ kó o ṣe fún mi rè. dadi ìdòdó Ọlọ́run kì í ṣẹjọ́ mi ohun tó ṣẹlẹ̀ yóò kì í ṣẹjọ́ mi. ṣé ìwà pàlè rẹ yóò ti kú bẹ́ẹ̀ náà ni. inú fùfù yóò ti kú lára rẹ olóòlò ìbùfù bí ọdún bíi méje inú fùfù yóò kú lára rẹ irú kí lélẹ́yìn inú fùfù ọ̀nà ló tún gbé kalẹ̀ nísìn kí ni ká ti ṣe. ẹ mú dání mi ò rò pé lè náà sọ yìí ó ló yẹ ká máa sọ ń sìn gbogbo ọ̀nà tẹ máa fi jọ mẹ́kú omi. ta ni mo mọ̀ Báyọ̀ ta ni mo mọ̀. ẹ jọ̀ọ́ bàbá time ti lọ ẹ jẹ́ àsìkò yín ti tó. ọlọ́pàá ẹjọ́ tó lọ́rọ̀ ẹ fún mi lásìkò yẹn ẹjọ́ mo bẹ̀ ilé kan sí mi ó ti ṣẹlẹ̀ báyìí gbogbo ipá tẹ bá ní gbogbo agbára tẹ bá ní gbogbo tẹ bá lè sáré kẹ sá fún mi mi ò mọ kọ́kọ́ mọ́ lu ẹjọ́ dúró lọ́wọ́ mi ò mọ. mùsùlùmí bóyá nǹkan tí àwọn ọlọ́pàá sọ fún mi nínú ọ́fíìsì wọn kí n tó débi bóyá náà la máa fẹ́ ṣe máa lọ bá bàbá yẹn máa fi gbogbo ohun tí mo ní láyè máa fi bẹ̀ kọ́lọ́hún jẹ́ ọgbọ́ tó bá ti gbọ́ ó ti parí mùsùlùmí ó ní kú síbí lágbára ọlọ máa lọ bá lágbára ọlọ ó jáde ó ní kú lágbára ọlọ. dádì ẹjọ́ tó lọ́rọ̀ ẹ bá mi gbìyànjú kó tẹ bẹ́ẹ̀ ní ẹjọ́ tó lọ́rọ̀. Ọlọ́run tó gba gbogbo wọn lọ́wọ́ mi ìbànújẹ́ ayé mi yìí má ti wá pọ̀ ju ayọ̀ lọ bàbá eléyìí. kí ló dé. àìgbọ́n gé kò bọ̀ bóyá sí mi. ta ni. ṣẹ́rí pé àgbàyà tó kú má kó àmọ̀nà ọ̀run má lọ ní. èmi. àgbàyà nìyí kí ló dé wọ́n lẹ̀ ń wá sílé wa ẹ wá láàárọ̀ ẹ wá lọ́sàn ẹ wá lálẹ́ kí lẹ̀ ń wá kiri kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri. àbúrò. ẹ dákun ṣe bínú ẹ má bínú òótọ́ ni mo ti wá lẹ́yìn bàbá ni mo fẹ́ rí mo fẹ́ wá bẹ̀ wọ́n ni pé kí wọ́n dákun kí wọ́n ṣàánú mi ẹ̀yin náà wọjọ́ orí mi a gbọ́dọ̀ parọ́ ó ṣèṣì ni ọmọ mi náà mọ̀ fẹ́. èmi náà mo mọ̀ pé ó ṣèṣì ni àbí ẹ ti mú ọmọ ọlọ́mọ ẹ pa ó dáa tó bá ti ẹ̀ hùwà tí ò dáa ṣẹ́yìn ò mọ̀ pé Ọlọ́run lè wọnú ẹ̀ lọ́jọ́ kan ni tó máa yíwà padà ni ẹ pa tán sí ẹlẹ́fẹ́ bẹ̀bẹ̀. gbogbo wọ̀ gan ṣe yí ọ̀rọ̀ yìí ò ní níyànjú báyìí gbò ní kí n gbò ní wọn rí bàbá dákun kí n kúkú wá rí wọn bí ṣe ká dọ̀bálẹ̀ ni bí ṣe ká ni ẹ dákun. bàbá ṣebí wọ́n ní ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́ àbí ẹ mú ọmọ ọlọ́mọ ẹ pátán sí ẹ wá jókòó síbẹ̀ lẹ́fẹ́ bẹ̀bẹ̀. àpá àlóṣèṣì ni ẹbí mo ti sọ fún gbogbo wa lájọ wà ń bẹ̀ gbà náà dákun ẹ bá ń bẹ bàbá kí bàbá ọmọ bínú sí mi kí wọ́n dákun kí wọ́n forí jìn wá. mo wo tọjọ́ orí yín ni o torí mo rí pàgbàlagbà nìyí. ọ̀kàrẹ̀. dádì wà ń lé. ṣé ń tẹ̀lé. ẹ wò tẹ́ ẹ bá dé ilé wa ó dá mi lójú pé kù yín náà máa gbé kúrò. ẹ bá fẹ́ rí dádì mi ẹ já pàdé nǹkan. wá láyẹmí èèmọ̀ lélẹ́yìí o. èèmọ̀ púpùtùkù. irú èèmọ̀ wo lélẹ́yìí báyìí nísìn. olúwa mi gẹ́gẹ́ bí ogun àṣemọ̀ wípé òfin ilẹ̀ wa yìí àti káàkiri ilẹ̀ àgbáyé kò fi àyè sílẹ̀ fún ìwà ìbàjẹ́ bó ti ń kó kéré kó mọ́ olúwa mi arákùnrin Adébáyọ̀ tí a fi ẹ̀sùn kàn ó jẹ́ èèyàn burúkú nítorí pé ó wo oníbàárà mi ṣùṣùṣùṣù ó dẹ̀ fún ní ẹ̀ṣẹ́ gbù. ọ̀dà olúwa mi ẹ̀ṣẹ́ tí ó fún ọ̀gbẹ́ni Cisco yìí òun ló fi rán lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a dẹ̀ ṣe ìwádìí tí a fi ìdí ẹ̀ múlẹ̀ a rí mọ̀ wípé ọ̀gbẹ́ni Báyọ̀ ó jẹ́ onínúfùfù ẹ̀dá ó jẹ́ èyí tó máa ń bínú lọ́pọ̀lọpọ̀ tó bá dẹ̀ bínú kò sí ojú lè ṣe. Objection, my lord. Objection sustained. Ẹ ṣé olúwa mi.
olúwa mi mo rò pé kò yẹ ká tún máa ṣe àtúnwí lásán. Kò sí ẹni tí a máa fi ìwọ̀sí kàn tí ò ní tara. Ọ̀gbẹ́ni Cisco ó ní kí oníbàárà mi fún òun ní nǹkan. As courtesy demands kò tiẹ̀ jẹ́ kó wọlé rárá. Ó lè fi tipátipá ká fi fa oníbàárà mi. Kò tiẹ̀ jẹ́ kó wọlé rárá. As courtesy demands. Oníbàárà mi sì rọra mú ọwọ́ ẹ̀ kúrò. Ìjẹ́ ọwọ́ ẹ̀ tí oníbàárà mi mú kúrò ní ara ẹ̀ ló jí kó ṣubú lulẹ̀. Olúwa mi, mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ikú tó tẹ̀lé Cisco ó ti wà ní ìpàkọ́ rẹ̀. Olúwa mi, màá rọ ilé ẹjọ́ ẹ̀ kẹ́ bá mi ṣíjú àánú wo ọ̀gbẹ́ni Báyọ̀ Bọ́lágadé. Ẹ ṣé olúwa mi. Mo wo gbogbo àwọn ìwádìí tó wà níwájú mi àti èyí tí àwọn ọlọ́pàá ṣe àti èyí tí agbẹjọ́rò fún ìjọba sọ. Mo rí i pé lótìtọ́ àti lódodo ni ọ̀gbẹ́ni Báyọ̀ Bọ́lágadé pa Ṣèyí Àfùwàpẹ́ tó ń pè ní Cisco. Tí èèyàn bá wà ó gbọ́dọ̀ máa limit ìbínú ẹ̀. Kò sẹ́ni tínú kì í bí out of annoyance. Òfin ìlú yìí ò sì fààyè gba ẹnì kankan tó o bá ti pààyàn ó di dandan kí wọ́n pa ẹ́ padà. Àmọ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀ ṣe sọ, inú fùfù òun ló bí gbogbo nǹkan tó bí sílẹ̀ yìí o. Inú fùfù ìbínú kò dá nǹkan kan rárá. Eléyìí á kọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ máa ń wá sí ilé ẹjọ́ á kọ́ yín lọ́gbọ́n. Kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa wá sí ilé ẹjọ́ lásán láti máa gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bí. Ìta ṣe ń gbà yín láyè kẹ́ ẹ wọlé ni wípé láti máa fi kọ́ ẹ̀kọ́ ni, láti máa mọ bẹ́ẹ̀ ṣe máa hùwà láwùjọ. Bí èèyàn bá bínú lábìjù tó ń bí sílẹ̀ rèé o. Ìbínú ó ń ba nǹkan jẹ́ ni kì í tún nǹkan ṣe. Inú fùfù ẹ̀rí ohun tó dá sílẹ̀ báyìí. Ẹ fi ti ọ̀gbẹ́ni Báyọ̀ Bọ́lágadé yìí mo fẹ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n, kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n. Ìdájọ́ mi nìyí. Gẹ́gẹ́ bí àwọn tó bí ẹ bí wọ́n ti ṣèṣe. À ṣàánú ẹ̀ díẹ̀. Ilé ẹjọ́ yìí ó sọ ẹ́ sí ẹ̀wọ̀n 30 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. Cisco! Orí mi o! Wọ́n pa Cisco! Ibi lẹ́nu wà bí ọlọ́jà kú sí ẹ̀rẹ̀ kó kẹ́mi o! Mi ò rán ya yín tó ti yẹ ọlọ́ dájọ́ 30 years kó kẹ́mi o! Ìyẹn wọ́n lọ dá 30 years fún bó ṣe wà tó bá ṣe ń jáde àwọn la máa pa. Ok, wọ́n lọ dá 30 years fún ẹ̀jẹ̀ kọ́ dájọ́ kú fún tẹ́kọ̀ pa kọ́ yẹgi fún. Àti ìrìn kọ̀ọ̀kan ìwé mi máa wọlé síbi tó dájọ́ kú síbi tó dájọ́ máa wọlé síbẹ̀ máa lọ bá bẹ̀ máa lọ pa mọ́ bẹ̀ ó pa Cisco tèmi Cisco bẹ̀ ààyè mi yá Ọlọ́run àti ìrìn kọ̀ọ̀kan o sẹ́yìn lọ gbà yẹn ọgbà tó gbé lọ yẹn mo máa débẹ̀ tí bá ti débẹ̀ fúnra mi máa pa fúnra mi máa lọ ká mọ́ bẹ̀ máa dẹ̀ yìnbó máa pa Ọlọ́run aláfùwà ọ̀rẹ́ kí pàdé ìgboro tí bá ti mú yẹn igbó gbé Ọlọ́run àparabọ̀ máa mú ìgboro ẹni tàtọ̀ Ọlọ́run alákùá.
Ẹ̀wọ̀ ẹkú kan ló kàn o. Ẹkú kan di the next thing tó kàn bẹ́ẹ̀ ṣe máa arrange bẹ́ẹ̀ ṣe máa gbé dáàdi kúrò níbí báyìí. Òun ló kàn ẹ jẹ́ ká arrange náà. Ta ló fẹ́ bá yín gbé kíni ṣe bí táwọn máa fi dáàdi sí bíbá yín ni ẹ̀. Ọ̀hún dáàdi. Ìwé rẹ̀ ilé ìrora máa dìde. Ìbàdàn ló fẹ́ bá wa gbé wa. Ló fẹ́ bá wa gbé dáàdi yá. Ewa ni ẹkún ẹlẹ́yà tẹ́ wọ́n sun. Instead kẹ́ wá competent lawyer kó bá yín appeal. Bàbá ẹ̀yin ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀ dákú. Tí ẹ bá nídé tó bá fi lè jẹ́ pé ìjọba ni ó gbé yín níbí. Tó bá gbé yín pẹ́ níbí. Ọgbà ẹ̀wọ̀n ni. Ẹ jẹ́ ọjọ́ tó gbé yín níjọ. Bí ẹ̀dá ò bá rọ́mọ fẹ̀yìntì, ó fún mi ọmọ inú mi dùn, láyọ̀ mi ṣe ń gún. Ọlọ́run ṣàánú mi o, jẹ́ ń bójú rere rẹ pàdé o, ìjọkọ̀ lọ́ọ̀yà rẹ o kí mẹ́tò jókòó tọkọ̀ ọlọ́kọ̀ o. Ga o. Lọ́ọ̀yà. Bàbá. Ẹ káàbọ̀. Ṣé ẹ bínú pé mo wá yín dé? Ó yà mí lẹ́nu náà ni tí mo bá yín bí. Lórí ọ̀rọ̀ ọmọ mi náà ni àwọn èèyàn ní kí n wá bá yín pé ọgbọ́n tún wà tẹ́ tún lè bá wa dá sọ́rọ̀ yìí. Lóòótọ́ ni bàbá ọgbọ́n mi wà tá a tún lè dá sí àfi tá a bá tún máa file appeal. Appeal àwọn èèyàn ní appeal máa dákun ẹjọ́ ni. That is it o ó máa ń dákun ẹjọ́ tí wọ́n pé tá a bá dẹ̀ ti ń appeal bẹ́ẹ̀ yẹn ó máa dákun ẹjọ́ ni but advice tèmi ní fún yín tí n bá sọ ń sìn ni pé why tẹ́ ẹ ṣe lè jẹ́ kó lò bóyá bíi 2 or 3 years. From there I pick up anything and one more thing baba ṣe wọn pé ẹni bá pààyàn wọ́n máa ń pa ni so pé àṣìwà stage ó ní tá a ṣe. Bẹ́ẹ̀ni ìṣẹ̀lẹ̀ ṣe. So nǹkan tí mo fẹ́ kẹ́ ó yé yín nìyẹn. Àmọ́ ọdún 2 sí 3. There's no other choice he has to. Kò burú. Ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n gbé yín ẹ máa bọ̀ bàbá ẹ máa bọ̀ ẹ má wọrí. 2 sí 3. Ẹ máa bọ̀. Ṣé pọ́mọ yìí ó tún wà ń bẹ̀ fọdún 3? Ẹ máa bọ̀. Ipò tá lè wà. Kò burú. Láyé o. Hello. 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 Ẹ̀tẹ̀nu bá kọ ẹ̀sìn mi o. Hello. Ẹ̀tẹ̀nu bá kọ ẹ̀sìn mi. Mo gbọ́. Èké àgbààgbà èké. Wàhálà ẹ̀gán pọ̀. Wàhálà ẹ̀ pọ̀. Ọ̀nfẹ́ ni mo fẹ́ ni. Wọ́n fún mi lọ́dún mẹ́wàá. Kó wá mọ̀ pé o ṣe mọ́ sọ fún kó o ṣe mọ́. Kí n wẹ́ lómi nígbà tí kì í ṣe pé bóyá mo kú lára. Ẹ wá rí. Mi gbọ́. Wo mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà wo ló máa wá gangan ìgbà wo ló fẹ́ wá kí mo mú ẹ máa rìnrìn ìgbésí ayé ni. Tó a mọ̀ pé ò ní wá sọ fún mi o. Mo máa ṣàṣìṣe láyé mi o. Ok. Ṣé ká ní mo ti mọ̀ bá ti ní sùúrù tó lọ? Kí n ní sùúrù oṣù kan ṣé kò ju ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún tí mo kóra mi sí lọ Ọlọ́run. Wọ́n fún mi ní bí i 2 months. Bí oṣù méjì máa ti padà dé ṣó ti yẹ ẹsẹ̀. No problem. Mo kàn fẹ́ rí wọ ni. O ṣé ọ̀rẹ́. Okay. Jẹ́ kí n pè. Bí o bá wọ̀. Tí ẹ dúró kí ló ṣe fóònù ẹ̀? Ṣé bóun lórí tí mo fi ń báyọ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀? Mo ti ń try ẹ̀ látàárọ̀ náà. Bóyá the second phone ló pé àbí. This one tó bá tẹ̀lé nǹkan ṣe dé kí ló ṣe the other one? Kò síná lórí ẹ̀ ń sìn mo dẹ̀ ń charge ẹ̀. Olúwa lọ́kàn rẹ̀ ń charge ẹ̀. Kí ló ṣe ẹ́? Kí ló dé? Jọ ṣé tí má bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ṣó máa ṣe fún mi? Àbòsí ti fẹ́ dọ́gbọ́n bẹ̀rẹ̀ nìyẹn o. Kí ni nǹkan tí o fẹ́ béèrè lọ́wọ́ mi? Lórí ọ̀rọ̀ travelling tó ló fẹ́ travelling. Mi mọ̀ bóyá tí máa ní kó má travel for let's say 2 months to come now. Bóyá o máa ṣe fún mi. For 2 months?
Kí ló ṣẹlẹ̀? Lórí àwọn àlá burúkú tí mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí ẹni. Bí pé kí n lálàá pé olódì ẹ kú àbí nǹkan kan. Ọlọ́run ò ní jẹ́ kí àwárí ogun ikú. Ọ̀wẹ́ ó nọ́mà ná fún ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí torí ọ̀dọ̀ ẹni ọkàn èèyàn máa wà. Kódà kan kó má jẹ́ mi kó jẹ́ pé wọ́n fúnra rẹ̀ fẹ́ travel. Gbogbo èrò ọkàn mi ní pé ọlọ́mọ àjàrí bí o bọ́mọ ẹ̀ ṣe ń lọ yìí Ọlọ́run jẹ́ kó padà láyọ̀. Gbogbo àwọn nǹkan tó gbé sọ́kàn àwọn nǹkan tí òun rí yẹn ṣe ti yẹ. Ìgbà tí wọ́n wá lálàá yẹn kí nìkan tí o wá ṣe? Mi tí ẹ lè ṣe nǹkan kan torí àlá yẹn ó dẹ́rù bà mí. You see, ibi tó ti ṣe mistake ni. Tí èèyàn bá lálàá kódà kó jẹ́ àlá rere ló lá. Kábọ̀ nítorí ká wá sọ pé àlá burúkú eré tó láì àdúrà ló máa kọ́kọ́ gbà. Wàá fi àdúrà yẹn wàá fi wé ìfẹ́ dànù ni pé Ọlọ́run ò ní jẹ́ kí ibi ṣẹlẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀, ohun tó máa sọ nìyẹn. Ìgbà tó wàá gbàdúrà tó wá ń sáré bọ̀ nsìn kó tó di pé o débi tí nǹkan tó rò pé o fẹ́ kó ṣẹlẹ̀ tó bá lọ ṣẹlẹ̀ ńkọ́. Ó ti bọ́ fi gbogbo yẹn lẹ̀. Ọlọ́run ò ní jẹ́ káwa rí bí máa lọ mo dẹ̀ máa dé lágbára Ọlọ́run. Ohun tí ó yẹ kó máa lálàá ń pa ẹ̀ ń sìn ni pé bí mo ṣe ń lọ yìí ó kí n padà dé kí n dẹ̀ dé pẹ̀lú special thing tí mo sọ pé màá mú bọ̀ fún ẹ tí bá ti ń bọ̀. Ó dẹjọ́ nítorí Ọlọ́run mo ṣáà bẹ́ẹ̀ ni àbí ṣé mo ti bẹ́ẹ̀ sọ orí nǹkan tó jọba ẹ̀rí tí tẹ́lẹ̀ ni àbí mi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. O lè má tó bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tó mean? Ó ń sọ fún mi ó ń sọ pé lálàá burúkú bó dé sọ fẹ́ pé kó gbàdúrà pé jẹ́ ká yí kúrò ó lè insist lórí nǹkan náà. Ó ronú bí pé kí n kú ni ó fẹ́ kí n kú ni ẹ tó bá fẹ́ kí n kú ó lè gbé yẹn kú lọ́kàn dandan ni. Ó dà pé mo ṣe mistake láti sọ fún ẹ pé mo fẹ́ travel. Lóòótọ́ ni tí n bá sọ fún ẹ pé mo fẹ́ travel báwo ló ṣe máa lálàá pé máa kú? Kò sọ fún mi náà. Màá ti lọ màá ti dé kó o tó lálàá pé mo lọ mo kú. O ò lẹ́bi o. O ò lẹ́bi rárá. Ara tá à ń sọ nìyẹn. Téèyàn bá ti fi àyè gba obìnrin jù báyìí nǹkan mélòó máa ń dálẹ̀. Àwọn tí mo ti filẹ̀ láti bí ọdún bíi 2-3 sẹ́yìn mo dẹ̀ sọ pé mo fẹ́ lọ rí wọn. Lálàá bẹ́ẹ̀ tú. O ò lẹ́bi o. Wọ́n ti sọ pé téèyàn bá ti fi àyè gba obìnrin díẹ̀ báyìí wọ́n máa mú àyè gbogbo àyè tó kù lẹ́nu wọ́n máa mú. Tí o bá sí bẹ́ẹ̀ mo yáyà pé ojú kò dẹ̀ ronú nǹkan mi àfi kó má lọ mo kúrò níbi iṣẹ́ ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ mo wà níbi iṣẹ́ náà wà bá mi ń bẹ̀ kí n dẹ̀ lọ kí n lọ rí àwọn òbí mi ló di wàhálà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lálàá burúkú ó ṣe ńlá láti gbà tèmi àti ẹ ti ń fẹ́ra ó lálàá rí pé mo ṣoríire dépò kó sọ fún mi pé mo rí nǹkan gidi. Mi ò mìíràn láti ọ̀tẹ̀ àbí láti pariwo mọ́ ẹ mo mọ̀ kí tèmi náà lọ ṣe àmọ́ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ anytime tó bá ti lálàá ó lè má jẹ́ mi ó lè jẹ́ anybody àdúrà ló important jù àwọn eléré tí wọ́n mọ̀ yẹn àwọn tó máa ń pariwo káàkiri eléré yẹn púpọ̀ nu wọn ọ̀rẹ́ kan mo tiẹ̀ lọ́rẹ́ kan nínú wọn ó lóṣooṣù náà máa ń sọ fún òun pé òun máa kú àdúrà náà fi ń rí ìdánù ẹni tí wọ́n bá ti mọ̀ wọ́n á ríran sí tó ti yẹ sí ẹni tọ́kùn èèyàn bá wà ń bẹ èèyàn á ríran sí àdúrà lèèyàn fi ń ṣẹ́gun ok so pẹ́ẹ́nì jẹ́ mo sọ pẹ́ẹ́nì tó rí yìí ó ṣe rìn kú ṣá ṣé ká lọ. ọmọ mi lọ́dún mẹ́wàá kábírù máa kú jáde ẹ ò sí ẹ̀ mọ̀ wá ẹ bẹ̀ ṣe máa mọ̀ ga o. ọ̀gbẹ́ni dìde ńlẹ̀ mo ṣe ń kó yín lọ sọ́dọ̀ ara yín tó kù lọ́hùn. ó rẹ̀ mí láti inú ni ó rẹ̀ mí ni. ẹ máa wà mánéjì ni ń dé. ọ̀gbẹ́ni wá èwo ni gbogbo òsì yẹn tá a bá parí eléyìí a ní kú òǹbí ó dà tó wá jọ ẹ lójú a máa sàdálẹ̀ ìwọ lọ máa fi tú ẹgbẹ́ òsì. wà á pẹ́ ń bẹ̀ ó ìmọ̀ye ọdún tó máa lò ní. ọ̀gbẹ́ni máa dúró kó tó ń rojà rí máa ṣiṣẹ́. gbogbo ẹ̀ ò ṣe máa ro kílẹ̀ ń ṣe yìí. Oya. Gbogbo ọwọ́ sàlẹ̀ ẹmú bọ́ ọmọkùnrin ó mà ṣe o. Ọdún mẹ́wàá lè fi ṣe gbogbo ilé yìí.
ọmọ aláàbùn mẹ́wàá káàkiri. Ikú kí ikú ta lè wá. Ẹgbẹ́ òsì. Nílé ayé o. O ní òòmọ̀ mi. By the way, sọ̀rọ̀ tí gbogbo akọ́lù kan ní àárọ̀ ìjẹta tí o sọ pé kó ń tọ̀hún kó reveal identity ẹ̀. Àbí ẹ̀yin ni chief olówó kiri. Eégún mọ́ ni èèyàn mọ́. In fact, receipt mo fi wá sọ́fíìsì ẹ̀ lẹ́nu kò jù lórí ọ̀rọ̀ ọmọ mi Bíọ́dún olówó kiri tó wà ní àhámọ́ yín ní báyìí. Mo fẹ́ kó release ẹ̀ fún mi. Chief, ẹgbẹ́ òkú tẹ́ ń sọ jáde lẹ́nu. N tẹ́ ń sọ yẹn lè possible now. Báwo lè ṣe lè kó máa possible? Ọmọ tó ti ṣẹ̀ tí wọ́n ti dájọ́ ikú fún tó ti wà ní àhámọ́ ẹni kó jáde kò possible at all, kò lè possible láéláé. Ó possible. Chief, àní kò lè possible. Ṣé o rí Bíọ́dún tó wò yẹn? Ẹlẹ́kẹta tí ó máa wà ní àhámọ́ yín báyìí tí wọ́n ti dárú ẹjọ́ tó ń sọ ìtọ́dá fún tó dẹ̀ ń jáde ohun rẹ̀ dọ́ọ̀ ìwọ kọ́ ló wà lórí síìtì nígbà yẹn àwọn ọ̀gá ẹ̀ ló wà síìtì nígbà yẹn. Ṣé o rí Bíọ́dún tó wò yẹn? Mo ti book flight fún for 10 o'clock láàárọ̀ la ó dẹ̀ gbọ́dọ̀ fi ìlú sílẹ̀ ń tí mo fi lò yẹn pé kò ní fi fún yín problem kẹ́ẹ̀kan wá replacement kẹ́ wá fún sẹ́ẹ̀lì yìí kò jù bẹ́ẹ̀ lọ ó possible. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run akílódé sọ̀rọ̀ báyìí lọ. Chief, ǹjẹ́ realize pé ọ́fíìsì mi lẹ́wà ẹ ti book flight fún ọmọ yín tó wà láhàámọ́ ẹ wò kò lè possible. Ọlọ́run jẹ́ ẹ wò iṣẹ́ yóò ní bàjẹ́ o Ọlọ́run ní kó bá yín o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dẹ̀ wà very very careful kẹ́mọ́ tó máa sọ jáde lẹ́nu ọ̀rẹ́ ẹ̀sìn máa ní kó lè ń dà mí nínú ọ́fíìsì mi ẹ ti gbọ́ kí lè sọ jáde lẹ́nu. Ok ó ṣe gan kó dẹ̀ máa wò Bíọ́dún bí ẹgbẹ́ àbúrò ẹ̀ ló máa jẹ́ ó máa jẹ́ first issue ti tèmi báwo ṣe máa fìrà ìsìnkú mi ti bá lose ẹ̀. Ok by the way kó tó rí pé kí wọ́n lé mi jáde just have a look at that. Kí ni gbogbo ilé kí ni gbọdọ̀ gbé sí iwájú yìí gbé check 2 million naira sílẹ̀ kí ni kí n fi ṣe ta ló ní. mo kọ́kọ́ kù kí n kọ síbi check yẹn òun ni bóyá national ID card ni o driving license or international passport mi ò wá lè sọ bí àwọn ní kankan náà. Ẹ wo chief Ọlọ́run kó bá yín ibi tí ẹ ti ń jẹun ibẹ̀ ò ní dí lágbára Ọlọ́run ní bàǹkọ́ yín jẹun ẹgbẹ́ náà kò bá mi jọ torí Ọlọ́run lóòótọ́ mo ní driver's license mo dẹ̀ ní national ID card in fact iṣẹ́ tí mo tún wà yìí náà mo ní ID card yẹn lọ́wọ́. In that case ṣé o lè yàrá ń bá ìròyìn? Thank you. mo lérò pé national ID card yẹn á work. So lest we forget mo ti book flight fún Bíọ́dún for 10 o'clock tomorrow. mi ò dẹ̀ fẹ́ kó miss ẹ̀. Just find a replacement for him. Good day. Ipò tá lè wà láyé o. Ọlọ́run máa jẹ dáhùn. Ayé tá lè wà nílé ayé o. Báwo ni? Dáadáa ní sà. Ṣé kí epo ti bá sọ kankan sá? Rárá o, mo kàn kíkú oríire ni o. Ó kíkú oríire? Bẹ́ẹ̀ni. Kí ló máa ń ṣe nínú? Ṣé mo rán iṣẹ́ ni? Iṣẹ́ tó bá rán máa jẹ́ o. O ti gbọ́? Pẹ̀lẹ́ jàre. Mo wà ọ̀rẹ́ sá. Ó kú oríire.
mi ò understand sir torí báwọn náà ṣe kí mi kú oríire nìyẹn ìgbà tí mo dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ nínú mi ti ń dùn lábẹ́lẹ̀. Wọ́n bá pé àwọn ò ní làákàyè ni torí mi ò ràn wọ́n ṣẹ́ but ìjọba ti ní ká fi ẹ́ sílẹ̀ wọ́n ní ká fi ẹ́ sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. free me. mo dúpẹ́. ní sùúrù kò tọ́ pẹ́ nǹkan kan mo wá fẹ́ kó yé ẹ o mo fẹ́ kó wà very very careful kó dẹ̀ jẹ́ kí ọkàn ẹ kó kì kọ́kàn ẹ kó dúró kó lè dáadáa torí pé lẹ́nu àsìkò tí wọ́n máa fi ẹ́ sílẹ̀ yẹn wọ́n lè wá bá ẹ wípé wọ́n fẹ́ mú ẹ débi kan máa jàyà o tẹ̀lé wọn kò sí problem èyí tó kù tó máa fi ẹ́ sílẹ̀ tó máa kó aṣọ ẹ̀ fún ìyẹn ò pẹ́ mọ́ ṣùgbọ́n kó tó tásìkò yẹn oríṣiríṣi nǹkan kan ló lè máa ṣẹlẹ̀ o ti gbọ́ so kò fọkàn balẹ̀ kò sí problem lórí yẹn. ọ̀gá I am so happy ọlọ́run ò ní balẹ̀ yín jẹ́ ọ̀nà yín náà ò ní bàjẹ́ ọ̀gá ipò tí mo wà yín ẹ̀ ní wọ ibẹ̀ láéláé. ọ́fíìsà sà dá padà sọ. tẹ́lẹ̀ mo sọ fún ẹ. ọ̀gá mo ní kí n béèrè yín lójú bá yẹ jù kò má yẹ o. kí ni túmọ̀ yẹn. tún wò pé by the time tó bá ti máa mú lọ tó bá ti máa jáde lọ pàdé pé wọn tó ní jẹ́ kí. tó kéka jáde ṣiṣẹ́ tí mo mọ̀ ẹ́ nìyẹn kí ló máa ń ṣe é dán ẹ tí mo ní kó mú lọ sínú sẹ́ẹ̀lì kan ṣó ti mú dé inú sẹ́ẹ̀lì. ẹ mú kàn fi sẹ́ẹ̀lì náà ní. ṣó o ya wèrè ṣó fẹ́ kó sàkọ́dí. máa kó máa yẹ kó ṣe kó mẹ́ kí ló ń ṣe bọ̀bọ̀ yìí wọ̀ lọ àbẹ̀rù rẹ̀ dáadáa wọ̀ ẹ́ ipòkípò tá a lè wà láyé o ká máa dúpẹ́ àyíkáyé tá a lè wà láyé o ká máa dúpẹ́. Báyọ̀ jọ torí Ọlọ́run jọ ṣàánú mi o jọ torí ni mo ṣe jọ má kó bá mi o Ọlọ́run ní kó bá ẹ o Ọlọ́run ní bá nǹkan ẹgbẹ́ o ṣàánú mi o ti gbọ́ ṣé o ti ní sí àgbà báyìí tó bá ti lọ straight yẹn àárín ìlú ló máa jáde sí mi kó wá mọ bó ṣe máa fá ìwé ara ẹ lẹ́ẹ̀kan sí má kó bá mi torí Ọlọ́run mo ṣàánú fún ẹ ní jọ torí Ọlọ́run. dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run àtúnyẹ àtọ̀nà yín náà ṣe ẹ ṣe gan. má wọlé fàájì àlẹ ọ́fíìsà oya káṣọ fún oya fá ìwé ara ẹ ṣọ́ra ẹ later now. Yọ mí nínú gbogbo ìṣẹ̀lẹ̀ ibi gbà mí nínú ẹkún gbogbo ìgbà o káyé mi má dòhun ìbànújẹ́ káyé mi má di kòròfo. tìrẹ ládàáyé òye. tìrẹ ládàáyé òye. kíbi mi máa bọ̀ jóre. kí má sunkún láyé mi tí mo wá. kí bànújẹ́ kó fò mí rú. Bànújẹ́ ńlá ni bí ẹ̀dá ò bá rọ́mọ bí ẹkún ńlá ni bí ẹ̀dá ò bá rọ́mọ fẹ̀yìntì ó fún mi lọ́mọ inú mi dùn láyọ̀ mi ṣe ń kún
ṣàdédé níwọ̀ Ọlọ́run tún gba gbogbo wọn lọ́wọ́ mi ìbànújẹ́ ayé mi yìí má ti wá pọ̀ ju ayọ̀ lọ.